ẹ̀rí ìyàtọ̀ tó wà láàrin akéde àtàwọn mùsùlùmí ni wípé àwọn fẹ́ jèrè ọkàn bọ́ akéde fẹ́ free ọkàn. Èmi fẹ́ tún wọn kàn sílẹ̀ láti lè jẹ́ kí wọ́n máa ronú gẹ́gẹ́ bí èèyàn. Ìyẹn ọkàn mi bọ́lọ́hun ẹ sọ̀rọ̀ bóyá ìwọ̀n ẹ́ bí mi ṣe ń bọ́lọ́hun mi sọ̀rọ̀ mi ò lè máa sọ fún ẹ pé kí ọ̀nà àmà bọ́lọ́hun ẹ sọ̀rọ̀ bẹ́ẹ̀ ọjọ́ kan náà kọ́ lọ́jọ́ bí mi àti ẹ. Tọ́lọ́hun bá fẹ́ jẹ́ lóòótọ́ Ọlọ́run fẹ́ sọ pé òkè máa ṣẹ̀sìn báyìí o Ọlọ́run nágbára ẹ̀ náà kò ṣe mi ni máa sọ fún ẹ pé ó yá ṣẹ̀sìn báyìí. Ìgbà tọ́lọ́run fẹ́ jẹ́ kó wá ní ọkùnrin Ọlọ́run dá ẹ lọ́kùnrin náà. Ìgbà tọ́lọ́run fẹ́ jẹ́ kó wá lóbìnrin Ọlọ́run dá ẹ lóbìnrin náà. Ìyẹn ni agbára tọ́lọ́run ní. So èèyàn tọ́lọ́run wá dá lọ́kùnrin máa kò sí ní kò tí ì di obìnrin ló yẹ kó jẹ́ obìnrin mo wá sọ padà di obìnrin. Ṣé mo pé mo ti gba iṣẹ́ Elédùmarè ṣe mo ti gba iṣẹ́ Ọlọ́run ṣe èmi ò ń ṣe kí wọ́n máa complain especially kí wọ́n máa bá Ọlọ́run máa complain ó san Ọlọ́run ó ṣe kíní kan báwo ni wọ́n ṣe wá mọ̀ wípé bó ṣe san Ọlọ́run yẹn gọ́gọ́ lọ́lọ́run gọ́sẹ̀ wá tó wá nífẹ̀ẹ́ sí bó ṣe máa yìn sí káàkiri yẹn báwo ni wọ́n ṣe mọ̀ wípé kò dùn mọ́ Ọlọ́run nú. So àwọn kan wà mọ́ ọ̀sùn àwọn èèyàn máa ń sọ pé akéde òun bá orúkọ èèyàn jẹ́ why will I spoil your name tí èèyàn kan bá ń jẹ́ akéde Oòduà tí bá máa refer sí akéde Oòduà mi ò lè sọ pé mi à máa change ẹ̀ but nǹkan tó yé ni máa fi yé Yorùbá lọ́wọ́ bọ̀ wọ́n ní bó nígbà bá ṣe pé gbà ẹ̀ la máa yẹ bá pé bóyá fẹ́ jẹ́ kí àdírẹ́sì ẹ ni máa yẹ àdírẹ́sì ẹ mi ò ní fún ẹ lórúkọ mi nǹkan tákéde fi yàtọ̀ nìyẹn tí kì í akéde ṣẹ́rí àwọn ẹlòmíì ló mú lógun èmi ò mú lógun èmi wà tèmi èmi kàn sọ̀rọ̀ tèmi láti free àwọn èèyàn mi ò jèrè ọkàn nǹkan tó bá wù yín ni kẹ́ máa sìn o bá sọ pé Allah ni o bá sọ pé Jehovah.